Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Orúkọ Jésù. So bàbá ẹ jẹ́ kí a kọ́ mu lórí ọ̀rọ̀ Omiṣore ká lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Oríṣiríṣi náà ni à ń gbọ́ hùrùn à ń gbọ́ ó ṣe à ń lọ lóríṣiríṣi bẹ́ẹ̀. Ohun tí a gbọ́ ni pé wọ́n ní Omiṣore fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC, ó fẹ́ yà lọ síbì kan. Eléyìí sáà bó ló ṣe ẹ̀yìn náà ti gbọ́. Mi ò tí ì gbọ́, mo rẹ̀ ti gbọ́. Náà ni ẹ ń sọ yìí. So ẹ ló lè ti gbọ́ báyìí? Rárá, mo ti gbọ́ olùgbé Alóredé wípé Omiṣore fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC nílùú Ọ̀ṣun. Omiṣore ní òṣèlú ní Ọ̀ṣun bí àwọn Ọ̀ṣun pàápàá APC nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ó lose àwọn APC ó lose lọ́sùn pẹ̀lú bí kò ṣe ń lọ yìí. ara àdúrà gbígbé àtàwọn ẹni. ẹ̀yin gbàdá kí ṣọ́ọ̀ṣì ẹ̀yin ni bàbá. ó sọ fún mi pé mò ń gbàdúrà pé kí Adeleke kò padà. Adémọ́lá sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke. gómìnà tó wà mẹ́rin náà ló padà wọlé. àdúrà tí ń rìn. àdúrà táwa ni so ohun tó bá wá jẹ́ ìdààmú láàrin APC lákòókò ẹ̀ tí ò ní mẹ́rin lọ ṣùgbọ́n tó jẹ́ kí Adeleke kó rọ́nà lọ Ọlọ́run fọwọ́ sí. lákì náà ṣe ìmẹ́ ìmẹ́ tó mo ṣe ìmẹ́ pásọ mi ti gbàdúrà o. gbogbo ohun tí yóò bá ṣẹlẹ̀ láàrin APC Adeleke ó fi wọlé Ọlọ́run jẹ́ òṣèṣe. ìmẹ́ ẹ sàmì dáadáa. ìmẹ́ Adeleke ó wọlé lọ́sùn. àwọn abẹ náà ẹ̀mú rẹ̀ ti sọ fún àwọn ẹbí Adeleke bàtà máa wọlé tán tí máa sọ̀rọ̀ pé ká máa gbé mọ́tò mi ká máa sọ ibi àwọn ọmọ mi rí o. kó bá bọ̀ kò lè bá sórí ilé náà kò lè bá sórí ilé. fídíò máa jẹ́ fídíò àwọn fídíò. evidence rèé o. yóò ṣẹlẹ̀ lọ́sùn sẹ́rí ìgbò Ọ̀ṣun pàápàá nípa APC ní ìlú Ọ̀ṣun. alákọ̀ọ́kọ́ náà Ìgbò Ọ̀ṣun ní APC ó wá láti ọwọ́ national secretary Basiru Ajibola Basiru national secretary APC national secretary ọ̀gbẹ́ kórì bàtó ń sọ sí ń sọ́tì àwọn sì ń kọ́sẹ́ lọ́dọ̀ Tinubu lẹ́kọ̀ọ́. I'm telling you. Omiṣore ti wà ní ministry. Yes. The way now we disgrace the national secretary, one former national secretary, one tó jẹ́ Omiṣore, even fún ní tíkẹ́ẹ̀tì yẹn, bó bẹ́ẹ̀ ṣe arrange ẹ̀, ó mú ẹ̀gbin dání. Èèyàn gbogbo wa, kò sẹ́ni tán máa gbá létí, bẹ́ẹ̀ bá ní kó fọwọ́ ra, inú ẹ̀ lè má dùn. Ó gbá mi létí, wọ́n á ní fọwọ́ ra, wọ́n á ní má bínú. Bó bá ní má bínú, wọ́n á kó wọn á di ẹnu mi lè má dùn sí ẹ̀. The way they operate, Omiṣore ṣe ní tẹ́lẹ̀ ti dànù. Oyetola, the only one tenor tó Ìṣọ̀lá lò, Omiṣore ló rà fún wọn. Lọ́ṣùn. Yes. Omiṣore ló rà fún wọn. Gbogbo tó máa ṣẹlẹ̀, mo sọ ní last time, Omiṣore máa kúrò lọ́sùn. Pé bọ̀kan máa kúrò, ká máa kúrò nínú APC, bọ̀kan máa kúrò. Torí wọn kan máa kúrò, mo sọ fún ní 2 weeks or 3 weeks last month a ṣe program. Mo sọ fún pé inú Omiṣore ò dùn. Bẹ́ẹ̀ni. Are you getting it? Bẹ́ẹ̀ni. Inú Omiṣore ò dùn.
lè sọ pé kò sí nínú ìrìn àjò ayé àkísà tá a sọ síta tójú ń pa jọ́ tó mi bá dá ilẹ̀ àrántí rẹ̀ kò sẹ́dá tó wà nínú ayé ẹ̀ tí ò wúlò tí ò ní value kò sí. kò sẹ́dá kan tó wà nínú ayé ẹ̀ tí ò wúlò. The politics náà play lóṣogbo láti fi mú à ń bọ̀ yẹn òun gangan ni problem wọn à ń bọ̀ lé padà à ń bọ̀ lé wọlé but don't play politics dàgbé tààrà fún kí la fẹ́ ṣe. kí ló fẹ́ ṣe. yes kí ló fẹ́ ṣe. gbogbo ìran tó ṣẹlẹ̀ pátápátá kó tó di kó ṣẹlẹ̀ ni mo ti sọ bó ti fẹ́ ṣẹlẹ̀. ó wà lórí alóyè ó wà program yẹn wà mẹ́wọ̀ tó wà ló máa jiyàn. wọ́n ti máa wọ́n ti fẹ́ tìsílẹ̀ wọ́n ti fẹ́ fọ ọwọ́ gba lójú wọ́n ti fẹ́ lọ agbára òkè gbogbo ẹ̀ mo ti sọ nínú ẹ̀ tí wọ́n á sọ̀rọ̀ yẹn lánàá. ó wà ń bẹ̀. èyí tí bá sínú náà sọ yẹn náà ẹ lọ kọ́ sílẹ̀. opportunity bá sínú kan tí wọ́n wá ní báyìí àwọn kan gbé fọ́tà jẹ. Because in the next 4 years Ifẹ̀ máa jáde Òṣogbo máa jáde Ifẹ̀ àti Òṣogbo máa lọ jáde fún àfẹ́kà àfẹ́jọ di gọ́fúnà ni the next 4 years torí àfihàn máa wọlé Adeleke máa wọlé Adeleke máa wọlé padà àwa máa bẹ Ọlọ́run fún wọn lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́sẹ̀ ìsìn mo sọ fún pé mo wà náà tó ń bẹ lọ́hùn mo rẹ̀ ń bẹ lọ́hùn bí àkókò yìí Adeleke máa wọlé padà àràpọ̀ tí wọ́n ń gbé jáde yẹn tán bá bọ̀ bá wọlé politically Ajíbọ́lá Basiru politically amadẹ́ni ẹ̀yìn I'm telling you God's truth. bó ṣe wà nínú. yes bó ṣe wà nínú ẹ̀mí kì í ṣe pé bí àwọn tún sọ because gómìnà táwọn gan ń lò pa àwọn retí yẹn the next 8 years táwọn lò pa ń bọ̀ máa padà gbélé yẹn kò ní àwọn gan ò ní wà fálù mọ́. relevance ò ní sí bẹ́ẹ̀ kò ní sí mọ́ àwọn èèyàn ní ẹ̀ ń gbọ́ mi torí àwọn kan pọ̀ tán náà máa jáde tẹ́gbẹ́lá òkú yẹn àwọn gan láyé máa fẹ́ rí ṣùgbọ́n ní ìsìn àwọn ní nọ́mbà wà lóṣogbo táwọn èèyàn ń wò kò sí lọ títí. the only tí ọkọ̀ tó tán nínú ìsìn àti Gbóyèga àti orí ọ̀fẹ́ tán nínú ìsìn ọ̀brẹ́là tán ló náà ní Tinubu náà ọ̀brẹ́là tán ló náà ní Tinubu omi sórí ó sẹ́ni tẹ́lẹ̀ pàtì ẹ ti ṣe lọ́tẹ́ fẹ́ ṣe nìyẹn àdísìkò tó lẹ́kọ̀ọ́ máa ń sọ wípé tó wá fẹ́ kókó ṣé Basiru jọ́tọ̀ tí máa kọ́ tí ohun tí mo sọ lónìí gbà tí wọ́n sọ bẹ́ẹ̀ bí tí ìṣègùn tán sọ fún Fáyẹmí lẹ́kìtì pé iṣẹ́ tó fi ń complain ìspẹ́tà kókó l'APC national secretary láti máa jáde pé kí ọmọ ẹgbẹ́ kan kókó l'APC Fáyẹmí ṣiṣẹ́ náà Fáyẹmí àtàwọn president wọn kalẹ̀ para wọn tó wọra wọn power change ni ló jẹ́ káwọn náà hide ẹni tí ó bá dẹ̀ di ara ọkàn bẹ́ẹ̀ so tó bá wá sọ̀rọ̀ you need to give me respect you understand even though you don't like the way tán fi sọ̀rọ̀ as a leader nínú ẹgbẹ́ you don't have right to come out and tell someone to leave the party. Fáyẹmí lẹ́kìtì Fáyẹmí ò ṣe ọmọ ẹgbẹ́ olóṣèlú náà gómìnà tẹ́lẹ̀ ni which is tí o bá wá ní opportunity tí o bá rọ́wọ́ tí o rọ́wọ́ ti bomi lákòókò yìí tó bá wá ń kara àbọ̀ wọn sọ̀rọ̀ tẹ́ pé ó ń dùn wọn ẹ̀tọ́ national secretary sọ fún Fáyẹmí yóò kú mọ̀ wọ́n rí olùjọ́ ẹ̀ ni mo rí àpẹẹrẹ tí mo sọ ẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀ lè mi gbọ́ sí mi rí àpẹẹrẹ tí mo sọ ẹ̀ àwọn gan in the next 4 years after Tinubu àwọn gan ò ní ṣòwò nínú òṣèlú torí àwọn tó ń lò fáwọn ti bọ̀lẹ̀ àwọn gan máa gbára bọ̀ ni I'm telling you tó ń sọ̀rọ̀ bá náà lọ kó nínú oníṣòro bá náà kó ní inú ẹgbẹ́ òṣèlú APC inú ẹgbẹ́ òṣèlú APC tẹ́gbẹ́ oníṣòro bá náà lọ sí àkọọ́dù láti lọ sọ̀pọ̀tà Adeleke bàbá èwo ta ló mọ tó fẹ́ dá dúró because when you have opportunity tó bá ti keep that opportunity yẹn ẹnu máa gbà mí lọ́wọ́ àti omi sórí oṣù ẹni tó rí sọ pé bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́sùn I'm telling you wọ́n ní wọ́n máa kékeré bá ní aṣọ bí àgbà kò lè láti ṣáà bí àgbà náà
àwọn kọ́tà ilé ìjọba ṣẹjọ ṣe náà wọ́n sábà ní APC ṣùgbọ́n tá jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ọkàn tẹ ní náà sọ federal might tẹ́fẹ́ máa lò kò ní wọ́ọ̀kì níjọ́ ìbò àwọn obìnrin náà kò ní wọ́ọ̀kì I'm telling you federal might ní òní wọ́ọ̀kì lọ́sùn. àbí bàbá ṣé kìí ṣe pé àwọn adébá alẹ́gẹ̀ẹ́ ti rí yín ni. wọ́n fún mi lówó àbí wọ́n fún mi lówó. bóyá ti gbé nǹkan pé tó. ṣèlú ìbàdàn wọn ní state wa ní sẹ́yìn rí pé. gbogbo ẹ ti yàtọ̀. àbí wọ́n fún mi lówó. tí máa ń sọ̀rọ̀ ẹni o sọ̀rọ̀ lórí owó kò dẹ́ mo bá fún iṣẹ́ tí mò ń bẹ́ náà fún mi sódò lófin. ẹ máa sòótọ́. ẹ béèrè bó ṣe lélẹ́ yìí o. àwọn nǹkan tẹ́ kó kẹ́ tó dé àwọn aṣọ ọlọ́run kan tí mo ti lẹ́jọ́ tí mo fún àbí lẹ́jọ́ tí mo fún yín kọ́ nìyẹn. so tó bá gbogbo bóyá tó bá ń sàánú mi gan yóò mi pè bóyá kí n ẹ̀rọ òótọ́ ní kẹ́ bá sọ. so àjà bí mi ò mọ̀ wọ́n. The truth is this àwa máa bẹ náà fún Adeleke ṣé ẹ gbọ́ Adeleke dẹ̀ máa wọlé lọ́sùn Adeleke máa wọlé lọ́sùn o because àwọn méjì tó ní ògo náà làwọn méjì yẹn Adeleke Omisore ànùkọ àkókò ẹ̀ ní Omisore gangan ló ní àkókò yìí. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. Omisore ló ní àkókò Omisore ní. tó láyé bẹ́ẹ̀ ẹ ti ń sọ bẹ́ẹ̀ ti pẹ́. àkókò Omisore ní lọ́sùn atẹ́gùn ẹ̀ gan ni. ló fẹ́ lọ́wọ́ wọ́n fi agbára gbà á ni mo ti sọ owó ẹ̀ tẹ́lẹ̀ àkókò Omisore ni wọ́n fi agbára gbà á ni so tó bá wájú wá fi agbára gbà á yìí tó bá wá wò pé òun fẹ́ lọ fi ògo ìràwọ̀ òun fẹ́ lọ fi support ẹ̀ tó wà níbẹ̀ kán lọ pàtẹ́wọ́ lókù. ní APC. I'm telling you kán lọ pàtẹ́wọ́ lókù the only thing tán ní tí APC lọ́sùn ní òun náà ni pé agbára bọ̀ látòkè. bàbá ẹni akẹ́gùn tó fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí akẹ́gùn Adémọ́lá akẹ́gùn Omisore ni. Omisore ló ní àkókò ìlọ́sùn. tí ó bá wá lọ kún Adémọ́lá Adélékè tí ẹ bá parí sáà ẹ̀ ṣó tiẹ̀ tún lè rí akẹ́gùn yìí lò lọ́jọ́ iwájú. kò sí ọlọ́run tèmi ó sọ lọ́rùn bí tọ́lọ́ bá dẹ̀ fi yẹn dínà ló fẹ́ mọ̀ mọ́. ṣùgbọ́n lásìkò yìí. ó lásìkò yìí nípa tó ṣèlú yìí mi ò sọ̀rọ̀ ní 8 years ago náà mo rẹ̀ ti ní pé mo ti ń ṣe olúwa mo rẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀ gan mo níṣẹ́ ìrere tí mo ń ṣe káàkiri tó lẹ́nu bá sọ pé a ní go and face your ministry this is one of the ministry that God gave you. ṣáà wọ́n sọ bẹ́ẹ̀ ni. Yes. Wow. People don't understand the ministry. Ministry, don't let me lie for you. You know how many souls lórí pé state of the nation tí mo ń ṣe tẹ́ mo bá pàdé tí mo bá pàdé tí mo ti ṣí níyè. So amani go and face your ministry. What kí ni ministry? Òtítọ́ ni ministry. Kí náà ń pè ní ìyèrè? Òtítọ́ àtòdodo ní náà. Ìdí ìgbà tó bá gorí ọ̀tá nìkan náà. And then this message I told that God sent me. Ọlọ́run rán mi ní sẹ́ mo sọ̀rọ̀ nípa akọ́tún máa ṣẹlẹ̀ Amẹ́ríkà ni àmọ́ sọ̀rọ̀ nípa akọ́tún ṣẹlẹ̀ Togo rí àmọ́ sọ̀rọ̀ nípa Benin Republic rí. But go and quote me sọ nǹkan tí mo ti sọ nípa election orílẹ̀-èdè lágbàdo sọ Ọlọ́run rán mi jáde tí o ti wà sí ìṣẹ̀. ibo tó ṣẹlẹ̀ lọ́sùn yìí ẹ ti sọ ṣáájú wọn pa lórí ọ̀rọ̀. àkóso sórí o ti jáde mo sọ pé báyìí náà máa ṣe fún un. gbọ́dọ̀ yìí gbogbo ẹ̀. mo bá ní mo yẹ sọ́nà dẹ̀ ló ṣe ṣé èmi bá àtàwọn ìbísí wa ló wà ní ẹgbẹ́ ni. mo ń sọ tí Ajíbọ́lá Bàsírò bá ṣọ́ra because as a leader tí Tinubu bá ṣe báyìí tí Tinubu tí president bá ṣe tó bá ṣe ọ̀tẹ̀ àbí tó bá ní ọ̀rẹ́ ẹnìkan tó fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ nínú òṣèlú wọn lákòókò tán wà yìí ẹ mọ̀ jẹ́ parọ́ tàn yìí wọn àníréyàn sọ́pọ́tì wọn olóṣèlú leader ọ́fíìsì ibì kan àṣeláṣẹ́lá iye ẹni tẹ̀lé wá ẹni tẹ̀lé ẹlẹ́sẹ̀ lọ́sùn yìí àìdá tó fi jòkó kù òun lẹ́yìn jòkó sí táàkì tó gbé kù òun lẹ́yìn wá gbé òun ni Omisore was national secretary fún APC tó fẹ́ yìí dé nítorí Omisore àwọn kan náà ti wà ṣe fún yín torí pàtó bá kàn wọ́n náà ó possible kàn yẹ ìjùmọ̀ rẹ̀ mo sọ pé ó possible the next 15 years the next 4 years àwọn gan máa rí pé ipò à ń bọ̀ tán gbé bọ̀ ìgan ó lè dé lẹ́gbà tó bá dé gan lẹ́gbẹ́ ló máa padà kẹ̀yìn sí wọn. Because let me tell you something people don't understand immediately after the second tenure of Tinubu system of election system ma change in Nigeria. wọ́n fi hàn yín bẹ́ẹ̀. yes ni na mo sọ́ra bó ti sọ́ ti pẹ́ náà. So ó gba after tenure Tinubu system election ma change in Nigeria
because power máa move kó ní south ó lọ sí north so mẹ́wàá ti dé north lẹ àwọn tó ṣe dá àwọn tó ṣe kí ló jẹ́ kí Tinubu wọlé against Atiku imú èyí tó jẹ́ ọ̀tá rẹ̀ táwa la sọ́kọ́ Tinubu kò tí mọ̀ pọ́ta ni El-Rufai jẹ́ ìmúsọ lórí program pé ẹnu àwọn tí tó gbọ́dọ̀ ṣọ́ra fún El-Rufai ni. bẹ́ẹ̀ni ó wà lórí ń bì kókó ó wà lórí programme má lè búra fún Tinubu tán mo sọ ká tó búra fún mo sọ ẹ̀mẹ́jì mo sọ. pé tó gbọ́dọ̀ ṣọ́ra fún. ẹ tó gbọ́dọ̀ sọ́gbà onírìbáṣì ọlọ́run fi hàn mí kì í ṣe nìyẹn. no sí El-Rufai bẹ́ẹ̀ni. El-Rufai yẹn ní ìsìnkú ló wà lára rẹ̀ as I'm talking now ó wà ẹ̀wọ̀n ló wà báyìí. wọ́n sì ń bá a fà lọ́wọ́. wọ́n sì ń bá a fà lọ́wọ́ bìkọ́ kí ló náà dẹ̀bẹ̀ ṣe ni pé wọ́n ní tó fẹ́ gbégbèsè tó lè pa àwọn tó fẹ́ pe bàbá Tinubu lára lulẹ̀ fẹ́ gbégbèsè tó máa múná jòkó jẹ́. ó sinmi. ẹ̀ kókó sinmi Tinubu máa wọlé second tenor kò sí owó tó rẹ̀ bọ̀ kíní kan wà fún fẹ́ kí Ajíbọ́lá Bàṣírù mọ̀ the politics as a leader kí ló fà á títí náà sọ pé káwọn kì í sọ pé kẹ́bọ̀dì mọ́ announce election àdúrà tèmi gbà láàrin yẹn náà torí mò ń gbàdúrà fún yẹn kan tá a bá dé Ọ̀yọ́ máa sọ mò ń gbàdúrà ṣùgbọ́n kí ló fà á ni pé wọn àfẹ́ kẹ́nìbọ̀dì ní ká àwọn rẹ̀ kí wàhálà wà dáa ìfẹ́ fẹ́ pé leader nìyẹn because táwọn ọ̀dọ́ ti primary ìwọ́n tó mú ìpamari omi bí wà àwọn election omi bí wà àwọn election so àbáyé máa kó òkè ó bọ́ sí kí wàhálà wà kíjà wà kídààmú wà kẹjọ wà kó òkè ẹ máa announce result àtẹ̀tó wọlé àtẹ̀tó wọlé a máa declare data ni before pé kó ló bá declare data ni pé wọ́n ti àwọn tó fẹ́ pè wọ́n ti pè wọ́n ti bẹ̀ wọ́n ti jù wọ́n ti everything kan tó wà announce result kò ní síjà but bá fẹ́ ṣe òṣèlú sọ ni pé àwa làwọn bẹ̀ kò máa tó tán náà so national secretary APC kí wọ́n yẹra wọn wò. wọ́n ṣe pẹ̀lẹ́ bá. I'm telling you. spiritually ni o. òótọ́ ni wọ́n ẹ̀mí mo sọ fún wọn náà. ọ̀rọ̀ ẹ̀mí ni. àwọn gangan ní àwọn tán tó bá di ìdè tó after 4 years Adeleke àwọn ní gọ́ọ̀fù àwọn ní Òṣogbo máa gbé kalẹ̀. Yes ta ló Òṣogbo fẹ́ gbé kalẹ̀ aláṣẹ tí wọ́n ti ń bọ̀ náà wọ́n tó bá sọ̀rọ̀ sí kan pàdé oníṣòrí wọ́n dẹ̀ lùsì. Tí Adeleke bá wọlé tó bá gbé fọ́ bá gbé lọ sí Ifẹ̀ fún oníṣòrí tó ṣe bá ní agreement pẹ̀lú Adeleke pé tó bá ti parí o ṣé wàá gbé fún wa nífẹ̀ẹ́ APC kò dàrú ẹ lọ kọ sílẹ̀ oníṣòrí nìkan kọ́ ló máa resign APC. bó ṣe ń bá lọ yìí. oníṣòrí nìkan kọ́ ló máa resign APC. tí Ifẹ̀ bá dẹ̀ ti kú lọ́dọ̀ wọn Ẹdẹ àwọn àdúgbò náà ló ń gbé Ìgbò Ọ̀ṣun ṣé kí n kà fún yín Ẹdẹ Òṣogbo Ìkìrun ẹgbọ́n mi Ẹdẹ Òṣogbo Ìkìrun Iléṣà àtúnṣe àti Ifẹ̀ àti bàbá rẹ̀ náà ní Òṣogbo àti Ifẹ̀. Adeleke dẹ̀ ní l'Ọ̀ṣun wọ́n fẹ́ràn Adeleke lọ́tọ̀ ni ẹ̀rọ̀sán wọ́n fẹ́ràn Adeleke lọ́tọ̀ ni àwọn ẹ̀bẹ̀ náà Adeleke wọlé l'Ọ̀ṣun ilé ò sọ̀rọ̀